kí ni ẹ̀ṣẹ̀ ìyá yìí tí wọ́n fi ń lépa ẹ̀ kí ni ẹ̀ṣẹ̀ Alájà Kaola tí wọ́n fi ń lépa ẹ̀ ẹ dá mi náà ẹ̀yin náà ẹ wo fídíò yìí. أعوذ بالله من الشيطان الرجيم 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 يا رسول الله يا رسول الله أولئك أعوذ بالله من الشيطان أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم Naam, alhamdulillah, ẹyọ kan nìyẹn. Torí mi mọ̀ pé gbogbo bá ṣe ń sọ̀rọ̀ lánàá, mi mọ̀ pé ọmọ yẹn ń record. Mi mọ̀ kò yé mi rárá ṣe mọ̀ pé ntí èèyàn bí nǹkan kan bá ṣẹlẹ̀ sẹ́dá kan, gbogbo ọkàn ìdá yẹn. In fact, gbogbo bí àwọn yẹn ṣe ń sọ pé ṣe record yìí tí ẹ mọ̀ torí pé ìpayà yẹn mú mi débi pé ibi heart báyìí ó dẹ̀ ń ro mí. Mo kàn fẹ́ kẹ́yìn òyìn ọkàn rí náà ni. Ọ̀rọ̀ yẹn ò ní pọ̀. A kú tẹnu gbogbo olólùfẹ́ ó fi pọ̀ níbẹ̀ lọ́hùn náà ni kẹ́kàn ríyùn òun náà ni Ọlọ́run ló wá ṣàánú mi tó ní kí n gba Haji Abdulazeez pé kó máa wà mí. Mi kọ́kọ́ believe pé tiẹ̀ lè mọ́kọ̀ wà torí pé tí mo fẹ́ gba driver màmá wo Ọlọ́run ló yọ mí tó ní kí n ti release driver mi tí mo lò tẹ́lẹ̀ torí tó bá jẹ́ pé bàbá yẹn ni n tà ń sọ ìkọlà àmọ́ sọ Ọlọ́run náà máa yọ òun yẹn o àmọ́ ẹ tún wá bá mi wò tó bá yí pé bí àgbàrá ṣe ń disturb mi mo jẹ́ra mo fẹ́ sọ mo fẹ́ rọ̀ rẹ́ mi ní kinní ibi àní mo rí kinní kan mo fẹ́ rà níbẹ̀ yẹn mo fẹ́ gbé lọlé tí mo ń sọ pé no ò ní sọ bí ìbá ṣe pọ́lọ́wọ́ bá tóbi inú ṣe rẹ̀ tó bá yí pé èèyàn ti sọ kalẹ̀ làwọn èèyàn yẹn bá páàkì mọ́ èèyàn lẹ́gbẹ̀ẹ́ ńkọ́ salamu alaikum sa máa pè yín padà sa wa alaikum salam sa máa pè yín padà sa yes sir. Mo ti táwọn èèyàn bá jókòó àbí wọ́n páàkì mọ́ èèyàn lẹ́gbẹ̀ẹ́ níbi tá a ti dúró yẹn ẹ̀yin náà ẹ wo bí nǹkan yẹn ṣe lọ ẹ wo bí sinẹ́rò yẹn ẹ wo bí nǹkan yẹn ẹ wo bí nǹkan yẹn ẹ wo bọ́lọ̀ wọn bá ṣe ṣe ẹ wo bó ṣe ṣe títí tá a fi wá dà ní àwùjọ àwọn mùsùlùmí ibi tá a dúró sí wọn mọ́sálásí àwọn Tàdọ́mùn ẹgbẹ́ mọ́sálásí àwọn aláàjì Ìsá Akíndélé tí ń bẹ new garage gbogbo àwọn alùsùn náà ni wọ́n kún bẹ̀ gbogbo náà bọ́ ta wá láti ní pé ariwo táwọn ń gbọ́ yìí kí ló ṣẹlẹ̀ òun la bá ń sọ jẹ́jẹ́ mọ̀ àwọn mọ́tò yẹn dúró mọ́tò ní ta wọlé wọ́n bá wọlé wọ́n tẹ̀lé wa wọnú but wọ́n dúró tí ìmí inú wọn bànújẹ́ gan ibi àwọn èèyàn tí wọ́n wò pé ọkọ̀ yóò mọ wọ́n ṣe wọ́n move wọ́n fi ọkọ̀ yẹn sí speed tó lé wọ́n sáré lọ ẹ sáà máa bá ń dúpẹ́ fọlọ́ àtẹ̀yìn tó jẹ́ pé ó dìgbà tá burú bá tó ṣẹlẹ̀ sẹ́dẹ̀ ẹgbẹ́ yín kẹ́ tó mọ̀ pé kò sì wí síta tẹ́ ń sọ pé rọ́ni where is your evidence la mú wáyé àtẹ̀yìn olóríire èmi ò ní múrọ́ mọ́ àlámọ̀rí mi títí tí ní ègbó tí ní ètò yìí ní parọ́ rárá tẹ́mi bá ń bá yẹn jà wallahi tó ń ti bẹ̀rù Ọlọ́run yìí ní plan aburú pẹ̀lú ń tì torí ní sálá burú kí là ń mú láyé ayé tí ò ní túmọ̀ ayé wo ni ayé tó kéré ayé tí ò jẹ́ nǹkan kan èmi ò ní dókítà ọ̀rọ̀ èmi ò ní fabricate ọ̀rọ̀ èmi ń sọ ní fabrication no bọ́rọ̀ bá ṣe rí gẹ́lẹ́ mo lè sọ káwọn èèyàn sọ pé Alhaji Kaola ọ̀rọ̀ tẹ́ sọ yìí pọ̀ jù ṣùgbọ́n mi ní parọ́ torí ìpọ́lọ̀ fún rẹ̀ ní la'natullahi 'alal kadhibin òkúrọ́ ni wọ́n mọ̀ pọ̀ nírọ́ lọ àti wọ́n bá ti bí sínú rọ́ tí wọ́n bá jẹ́ irọ́ la bí gbogbo tí wọ́n bá dọ́kítọ̀ wọ́n mọ̀ dọ́kítọ̀ ọ̀rọ̀ ni wọ́n á ti believe pé àwọn perfect ọpọlọ àwọn ló mú àwọn ò ní believe nínú ọpọlọ wọn irú wọn ọgbọ́n ni wọ́n máa ń lò wọn kì í lo làákàyè. sẹ́rí lóòótọ́ mi ò kí ṣe mùsùlùmí ṣùgbọ́n kí àlàáfíà wà láwùjọ wa àǹfààní gbogbo wa ni o àǹfààní gbogbo wa ni tábà ní kò kàn wá yóò bá sọ wípé báyìí bá tójú àwa bàjẹ́ àìmọ̀ wá gbogbo ẹ̀ tó wà ní ayé ni
àwọn wo ló ń lépa Ìyá Kaola lóòótọ́ mo gbọ́ lẹ́nu jọ́bẹ̀ta pé àwọn àtàwọn kan jọ ní gbọ́nmisomi òtó ṣùgbọ́n mo trust àwọn ẹni yẹn wọn lè dánwò kan bẹ́ẹ̀ wò ṣé kìí sí pé àwọn kan fẹ́ hide sọ́ńdà nǹkan yẹn láti fi ṣe iṣẹ́ ìjàmbá kan lè sọ ẹni ẹlẹ́ni lẹ́nu because mi mọ irú nǹkan tó lè tó bẹ́ẹ̀ débi pé wọ́n ń fi mọ́tò lé wọ́n ní àwọn kan ń fi mọ́tò trace wọn kiri kí ló ń ṣẹlẹ̀ ẹ jẹ́ àwọn tí ń pé ẹ̀mí ó ṣe iyebíye ní ojú Ọlọ́run kò sírú nǹkan tí ìbá ṣẹlẹ̀ láàrin èèyàn méjì tó bá ti ṣe pé ó pa lọ́mọ ó pa níyàwó bá ti jẹ́ pé abúra ni kò jẹ́ kí ó lè débi tó lè dé yìí ṣùgbọ́n níwájú Ọlọ́run tó dá mi ní sọ pé lágbájá ló wà ní ẹ̀tàmẹ̀dọ́ náà kó má jẹ́ pé àwọn amòkùnsìkà kan ló fẹ́ lúgọ sídìí nǹkan tó ń lọ láti fi ṣiṣẹ́ ibi yẹn so àbí kílẹ̀ yẹn rò sí àwọn wo ló ń lépa Ìyá Kaola. This is Adéọmọdé. Adéọmọdé, advocate for the masses.